Ekale, as we getting more. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó ń lọ láàrin Saheed Òṣùpá àti Barry Showkey ọmọ Barrister. Bàbá yìí ti jáde o láti wá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rọ̀ pé kí Olúbàdàn dá sí ọ̀rọ̀ yìí o. Pé Barry Showkey kí Saheed Òṣùpá kó má wo ìwà ẹ̀ o. Kó má bó ṣe ń ṣe o because àwọn ọmọ ọ̀sìn kò sí tí ò lè ṣẹlẹ̀. Kó ṣáà fọwọ́ tún fà á mọ́ra, kó fòsì fà á mọ́ra àbí kó fọwọ́ tún gbà kó fòsì fà á mọ́ra. Kó mójú kúrò kó ṣàrò ti Barrister mọ́ lára because tọ́mọ ní kó máa fà báyìí ọmọ máa fà láti sìn ìdọ̀túnla mẹ́ta wọ́n ní káàgbọ́lé fújì má dàrú o tẹ́ bá gbọ́ gbogbo àlàyé yìí alóore gan bóyá ń bèrè lọ bàbá yìí gan ó ń ya alóore gan lẹ́nu pé gbogbo àwọn àṣírí tí bàbá yìí tú fún nǹkan fìdílé nǹkan jẹ́ àjọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu bàbá yìí bó ṣe tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ lórí ọ̀rọ̀ Barrister bóyá ṣe kókó àti Saheed Òṣùpá àti Barry Showkey fúnra rẹ̀ àti ọ̀rọ̀ Olúbàdàn bóyá máa dá sí ọ̀rọ̀ yìí pé kí ọ̀rọ̀ ilé ìtàn ilẹ̀ ẹ̀jẹ̀ àjọgbọ̀. Òṣùpá mo bẹ́ẹ̀ nítorí Ọlọ́run àbúrò ẹni o. àbúrò ẹni Barry Showkey. àbúrò ẹni o ọmọdé ọmọ kìíní jẹ kó máa ra lọ́wọ́ ni o. má gbàjà o wọ́n ti bá mi sọ́lé Olúbàdàn o. wọ́n ti pè kábíyèsí ọba Hamidu Ajibade pé kó dá sí o. kò sẹ́ni tó bá dìjọ́ mẹ́jọ máa lọ sọ́dọ̀ wọn láàlè pé gbogbo yín ìlú Olúbàdàn náà ti dá sí. ọ̀rọ̀ Barrister ọ̀rọ̀ Barry Showkey àti Saheed Òṣùpá ó ti lọ́dọ̀ Olúbàdàn. wọ́n dẹ̀ ní wọ́n ránṣẹ́ sí mi pé mo gbọ́dọ̀ yanjú ẹ̀ pẹ̀lú kábíyèsí ọba Hamidu Ajibade. àwọn ní kí n wá ara wọn kájọ yanjú ẹ̀. ìwọ Òṣùpá ẹ̀gbọ́n ló jẹ́ fún Barry Showkey tọmọdé bá ṣe bí ọmọdé àgbà ṣe bí àgbà o. wo bí Barrister bó ṣe mánéjì Wasiu. Barrister ò fipá kọ́kọ́ sọ̀rọ̀ Wasiu láì darí o. nítorí Ọlọ́run ṣe bí àgbà o Olúwa wà pẹ̀lú yín. Let me tell you a story. ó yá bá. gbogbo pàtí Barrister tó ń fa kọ́ni ti pé wà lọ́kọrin Barrister akọrin fún anikoko. ó train voice yẹ. Barrister train voice pẹ̀lú tí. ní Coca Street kọ́ni tí a wá láti Abẹ́òkúta ẹ lọ sí number 3 number 1 Coca Street bírí sílùú yìí wà ń bẹ ọ̀rẹ́ Barrister ọmọ kọ́ni tí tó bá wà. ṣé ni ẹ ṣì wà báyìí. ó wà. àádọ́dọ̀ àwọn èèyàn wa. wọ́n train voice ẹ̀ nígbà tó fẹ́ máa kọrin fújì tó ń ti kọrin tó ń kọrin báyìí torí òun bí òun jálá lóyún òun kọrin tí sórí tẹ́lẹ̀ ó blend sórí Barrister ó sọ fún Barrister pé wọ́n mi ò lè kọ orí bó ṣe ń kọrin yẹn mi ò lè kọ but eventually platform yẹn ló lò. àjẹpọ̀ rẹ̀ gidi ni wọ́n ọ̀rẹ́ sámú gidi. nígbà tí kọ́ni ti ń bu màmá tó ń bu ìyá Barrister. àbáyọ òde sì bá wù. lórí kìíní nígbà tí màdé ń sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀. màdé ń sọ torí màmá ni ṣé ọmọ tí màá ń jẹun bí. ló ń bú mi. bàbá. orogún owó ni. ebi fújì ni Barrister ń kọ jùjú ní kọlẹ ní. Barrister ó dá wọn lágbónú tán. torí ó gbé fújì lọ bá wọn ní Yaba. Barrister. ó gbé fújì Yaba ìsọ̀ni tí ń tẹ̀sán ni. ṣé kò ṣe àríyá wà night club. kò yẹ kí ni nìyẹn jíbó nìyẹn àbí. jíbó nìyẹn. Sunny Q Club ní Yaba. ẹgbẹ́ náà ni kùnà ní Obe Miliki Sport wà. bí ìgbà tí
Obe Miliki Sport wà níru ibi ilé epo ẹ máa rẹ tẹ̀tí ẹ tẹ wá yà tí Sunny Q Club bẹ yẹn ni àdúgbò street corner síra wọn ibẹ̀ ni Barrister ti bá wọn fi gbàgbàgà tó ẹ pé ìjọ tí Barrister tí àwọn ní ṣeré Wednesday ní Barrister náà ń ṣeré ní Sunny ní Miliki Sport. Ó lọ kó bá wọn bẹ́ẹ̀ ni. Ó kógun lọ bá wọn ni o. Orogún òwò ni. Wàláì èrò máa yapa sí new music ní new brand of music ní tó ṣe gbédé. Mo lọ cover story kan mo lọ sọ Sunny Adé ìjọ yẹn mo máa fi dé aago kan agbo yẹn ti ń fẹ́rẹ̀. Àwọn ti ń lọ díẹ̀díẹ̀. Mo wá fẹsẹ̀ mo wá sọ fún Sunny ó yẹ kí n lọ kí n kó gbé mi lọ kí n lọ súlẹ̀ ni mo ní mo fẹ́ wo musician tó ń play bẹ́ẹ̀. Okay. Mo wá lọ síbi. Ètí Barrister wà. Barrister wà ní Obe Miliki tí ẹ bá rí mọ́tò tó wà ń bẹ̀ tí ẹ bá rí àwọn mọ́tò tó wà ń bẹ̀. Àwọn ti rọ́ lọ bẹ́ẹ̀. Ìgbà tó máa fi mú mi wọlé Ọlọ́fọ̀rúnkẹ́ ọ̀rẹ́ mi tí wọ́n fi tó gbé mọ́tò wọn ó ní PR tẹ́lẹ̀ bí mo ṣe dé báyìí tí mo ní ẹnìkan pé bá ń sọ fún PR pẹ̀lẹ́ bí ẹ ṣe gbórúkọ mi láti Ìbàdàn dá ọ̀dẹ́ mi household name mi ní profession mi. Wow. Entertainment field. Àwọn tó wà lóko lọ́jọ́ ìyàwó mi fẹ́ láràn yọ wá. Fẹ́ lá gangan. Ó ràn yọ wá. Bọ́lá ti ṣe dá mi àwọ̀ sùn pọ̀pọ̀lá. Nígbà tó wọ́n mú yín wọlé. Kí a tó wọlé ńkọ́. Níjọ́ yẹn. Ẹ̀bù gbà. Lágbo Barrister. Lágbo gate tá a fi wọlé bí Barrister ṣe rí mi lọ́kàn. Ọ̀dẹ́yẹmí di ọ̀tá máa wọlé ọ̀rẹ́ mi o. Ó ti ń kì í. Ó ní ìyẹn lọ́wọ́. Barrister. Nítorí ẹ̀ka wọn ní fújì. Kọ́ máa ṣe nìyẹn. Àtàwọn ẹ̀nà máa ń ṣe dára Súlẹ̀ Àdìwá Òbésèré náà dáadáa. Ètí Barrister fi yàtọ̀ ní. Tó fi yàtọ̀ nìyẹn tó fi àtọ̀ mi kéńgbà yẹn nìyẹn. Àti Súlẹ̀ Màláíkà náà gbogbo wọn báyẹn. Ó jẹ́ pàtàkì. So gbogbo èrò tó kúrò lágbo Sunny. Kì í ṣe pé àwọn àtòkù rẹ̀ ọ̀dọ̀ Barrister náà lọ. Kì í ṣe àtàwọn tó kù àtàwọn tó wà ń bẹ̀ o àtàwọn tó tún ń bọ̀ o. Ìdúró mo wà tilẹ̀ fi mọ̀. Ṣé ìlú adá wàhálà láàrin wọn pé ẹni fẹ́ dà nǹkan ló máa lọ́wọ́. Ó ti ṣòdà ni. Barrister àtàwọn kọ̀lí àtàwọn ẹbí ẹgbẹ́ Sunny Adé ń gbà yẹn. Ẹ̀wọ̀n national award tó gbà ẹ̀mẹ́fà ló bí gbà ẹ̀mẹ́fà ló Sunny Adé gbà. Kò náà lọ fún Barrister. Kò náà fún Barrister. Barrister ló pè ló fi dáálẹ̀. Ṣùgbọ́n àwọn sọ pé oògùn pọ̀ ṣó lóògùn ni Barrister ni. A ní kò lóògùn nígbà kékeré nǹkan tó ń ṣe orin jẹ́wéré yẹn àwọn bàbá àgbàlagbà àwọn ọba kankan wọ́n ti fi ṣàánú wọ́n máa fún ní nǹkan. Wọ́n bùn ní nǹkan náà fún nǹkan. Ó dẹ̀ dànù ilé ẹ̀kọ́ ká yẹn wọ́n ti fi nọ́ọ̀tì gbogbo ogun yẹn kó tó kọ́lé àfojúsí ń bá àwọn ilé Agége. Ṣùgbọ́n ó wọnú àwọn àfáà gan. Àwọn ọba ń kọ́ àwọn ọba amúdébí tí nǹkan méjì mi tí ó sì ṣe yàn bẹ́ẹ̀ wọ́n fẹ́ràn ẹ̀gbọ́n ni. Barrister. Wọ́n máa ń bù ní nǹkan ni. Barrister. Kí lẹ á mísì báyìí? Kí lẹ mísì? Gbogbo nǹkan ni mo mísì. Wow. Ó jẹ́ kí n tẹ̀ lọ enjoy music. Music wo máa jọ ti Barrister. Jẹ́ kí n lọ gbọ́ Tájú system. Music wo ló tún lè.
mixture tí mo lè gbọ́ jẹ́ kí n gbọ́ mèrèǹgè. Rashidi Ayinde. Rashidi Ayinde jẹ́ kí n gbọ́ Rashidi Ayinde. Ẹ̀kọ̀ọ̀kan náà dẹ̀ ni Òṣùpá. Àwọn tàsìkò yìí nìyẹn. Àwọn tàsìkò yìí nìyẹn tí ẹ tó ń sọ̀rọ̀ lákàyè. Saheed Òṣùpá. Tí wọ́n á kéèyàn. Barrister ń kéèyàn. Ẹ tún padà sórí Barrister. Wọ́n sáà rí new star mọ́ nínú àwọn onífújà rí. Àkísí àwọn Òṣùpá. Àkísí Pasuma. Màláìkà. Òbésèré Atawẹ́wẹ́ àti bàbá wọn K1. The ultimate. K1 the ultimate. Kọ́ encourage àwọn èèyàn kìíní. Tó ń bọ̀. Ìjà tó fẹ́ máa dájọ́ sí yẹn olùfẹ́ lé àwọn èèyàn. Ẹnìkan fẹ́ kí fújì ó wá bá mi ó ní kí n pe Saheed tó ń ṣe drama yẹn. Láì Balógun. Bẹ́ẹ̀ ni. Pé ká organize àwọn onífújì àfẹ́kọ̀ọ́ jẹ́ nǹkan kan fún The talent hunt. Irọ́ láti promote program. Okay. Program Tinubu àti APC. Okay. Lórí rédíò kọ̀ọ̀kan. Ìgbà yẹn àsìkò wáyé náà ń jà. Tó sọ pé àwọn jura wọn lọ. Tàlà fẹ́ lọ pè. Orientation kìíní. Nigerian orientation kìíní. Okay. NOAA. National Orientation Agency. Olùlọ́gà wọn. Onílù. Ó ní ká lọ ṣiṣẹ́ lórí ẹ̀wọ̀n ní fújì. Mo fẹ́ kàn lọ́wọ́ ọ̀nù kíní kọ̀ọ̀kan ká kó wọn jù ká kàn bá wọn kàn. Èmi àti Saheed yẹn àdéhùn ọkàn ní pé àsìkò ẹ̀ náà ń jà kó wá impress ẹni yẹn pé yẹn onílù tó jẹ́ director onílù NOAA. So bàbá ẹ ṣe gan. Kọjọ encourage àwọn young ones láti kọ́ fújì. Ara wọn náà help. Gbogbo Àṣàkẹ́ fújì ló pẹ́ lọ́lọ́ ìbò. Nísìnyí ó ti ń pẹ́rẹ́ ní afro. Orí tó dẹ́kọ̀ gbà yẹn fújì ló pè. Mo rí pé ẹ̀yin lọ fẹ́ kú lójú kan náà. Ṣé fújì lè ní kú ṣá báyìí? Fújì lè kú. Kò lè kú ká mẹ́nu kó ń bẹ̀. Kò lè kú. Hip hop sì lè lé wọlé. Hip hop kẹ Barrister ní ìbàdí lé hip hop kẹ wà rò. Nígbà tó fẹ́ ṣe rẹ́kọ̀dù ó mọ̀ kọ́sìn ẹ̀kọ́ dání yẹn wà láti north. Bá a ṣe dé studio bẹ́ẹ̀ oníbọ̀nyá Arab sínú rẹ́kọ̀dù àti ṣe rẹ́kọ̀dù tán. Bọ̀yẹn wà akápẹ́ sílé òun ní Aláàjì fẹ́ lò láti wọnú hip hop báyìí. Aláàjì kan ní wo ọmọ yìí kó má ṣe mọ́. Àwọn ọmọ yìí tí wọ́n ti ẹ̀ mú gbókiri mọ́ tí wọ́n jalè tí wọ́n ṣe kíní. Bá a tún gbélé. Bá a tún lọ gba èrè wọn lẹ́nu wọn. Màrà bù wọn yẹn fi wọn lẹ̀. Ọmọ àbá tí wọ́n lọ. Ayé àwọn dá green kọ̀ọ̀kan. Aláàjì bá ní kọ́ màrà bù sí rẹ́kọ̀dù wọn. Ìbá ti bá wọn fà á. Ó bá Àgídìgbò fà á. Àti olú Àgídìgbò. Ìwé o. Barrister kan. Akọ̀jù lórí lọ. Àfi yọ àfi ṣúgà sí àfi màgì. Ṣáàdù yẹn tó ní ọ̀ríjínálì gan lọ. Tó bàbá. Kí wàá ní ẹ̀rí ṣùgbọ́n yẹn àti àwọn tó jẹ́ Barrister fans club lénìí? In fact, ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi àtàwọn náà ni. Ẹ ti rí Túndé Bùsárì àti ẹlẹ́sìn ńlá Tókunbọ̀ Múyìlì àti Adémọ́lá Adéṣígbìn. Mo
Maruf Razak. Maruf Razak. Bello Ìlọrin. Lọ́yà. Lọ́yà Bello kì í lọ́yà. Barrister Abdulgani Bello. Obìnrin Alájà Òṣòdì. Tàbí Òṣòdì Akéwù. Owó àkọ́nà wa Akéwù. Àti Lọ́lá. Lọ́lá Ọlájímọ̀. Bọ́láńlé Ibrahim. Obìnrin àti Akínṣọlá ìṣàgbà lórí. Bẹ́ẹ̀ náà kọ́ bẹ́ẹ̀. Tọ́pọ̀ lóríṣiríṣi. Tọ́pọ̀ bẹ́ẹ̀ lọ. Lukman Badru. Gbogbo bẹ́ẹ̀ yẹn. Mo ṣe.